ogún ọdún ẹsẹ̀ tí táyà mójú kúrò bọ́mọdé ló ṣe. bí a bá ṣe rú ẹ ní 30 pàṣẹ wọ́n sì lè yà á fi ẹ̀ ògúnlé. bá a bá ṣe rú ẹ ní 40 Àlàbí ojú wa wọ́n sọ pé full at 40 ó ṣe full forever. wọ́n á báyọ̀ wí pé ó mọ pápá ló ń dá ní òkúlẹ̀ làbáká Àlàbí ni wọ́n wí. bá a bá wá try láti ṣerú ẹ̀ ní 50. ayé pariwo wọn lanu gbé ibo lẹ ti rí mọ́ yìí ṣé kò mọjọ́ orí ẹ̀. kí gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ fújì pàápàá jùlọ àwa tí a jẹ́ olólùfẹ́ Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá fújì àti gbogbo àwa tí a sì nífẹ̀ẹ́ sí ẹbí ọ̀gá ńlá ní ilé tó jẹ́ wípé a ní àgbọ́yé dáadáa. kí làwọn nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀? mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó wà láàrin Pasuma àti Tai Currency ni o. ní òde àná yìí òun ni Tai Currency tó bọ́ sí orí social media tí wọ́n tọrọ àforíjì lọ́wọ́ Alabi Pasuma àti Dr. Sefiu Alao. bẹ́ẹ̀ sì ni wọ́n tún tọrọ àforíjì lọ́wọ́ King Wasiu Ayinde Marshal. bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n tọrọ àforíjì yìí wọ́n ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ ń bẹ̀ tó jẹ́ wípé àwa tí a bá jẹ́ olólùfẹ́ fújì dáadáa ó yẹ ká mọ̀ wípé kò sí bó ṣe lè wù kórí o. ẹni tá a bá ti jọ ń ṣe ẹni tí a bá sì gbà fún ní ọ̀gá ó ti di dandan kí a máa lè sọ pé a fẹ́ bà orúkọ rẹ̀ jẹ́. ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Paso pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ẹbí ọ̀gá ńlá òun ni wọ́n tún ti yarí lẹ́yìn ìgbà tí Tai Currency tó tọrọ àforíjì wípé àṣìṣe ni ohun tó ṣẹlẹ̀ sí òun àti wípé ọ̀rọ̀ tí òun sọ òun ò lérò ẹ̀ bẹ́ẹ̀ kí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Paso kí wọ́n fi gbà wọ́n sí kọ́kọ́ ṣàánú. mo wá fẹ́ máa sọ̀rọ̀ nípa Tai Currency nípa àforíjì eléyìí tí Tai Currency tó béèrè lọ́wọ́ Pasuma ó ní èmi fẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀. ta ni Tai Currency? Tai Currency ti wà nínú òṣèré fújì láti ìgbà tá a bá ń sọ̀rọ̀ 90s. nígbà tó máa fi di ọdún 2000 Ọlọ́run sọ pé kí Alhaji Wasiu Alabi Pasuma kí wọ́n nawọ́ Tai Currency sókè. Tai Currency ti ń fìgbà kan kọrin ní eléyìí tó jẹ́ wípé ó jẹ́ backup elégbè fún ẹni tó jẹ́ Kẹ́hìndé ní ìlú Ìbàdàn. nígbà tó yá Tai Currency ó wò wípé ta lẹni tí òun lè gbà fún nídìí iṣẹ́ fújì. Tai Currency náwó ó sì gan Pasuma. báyìí ni Tai Currency ṣe ń ṣe bíi Pasuma ó ń kọrin ó ń jó bíi Pasuma. ìdí rèé tí Táyé Paso tó fi wáyé lẹ́nu Tai Currency nígbà náà nígbà tí Táyé Paso tó mì kákàkiri tí Pasuma tó sì fòǹtẹ̀lú pé òun rí Táyé Currency Adébísí gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣèṣe bíi Paso. gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ fújì gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ Paso àwọn nǹkan kan wà tí mo fẹ́ jẹ́ ká mọ̀ o. Táyé Currency òun sì ni ẹni tí ó fi orin àti ìwà jọ Paso tí ó sì dúró tán lẹ́yìn Paso ní àsìkò ìgbà tí ogun fújì tó wà. lásìkò ìgbà tá à ń sọ yìí èyí náà ni kò sí ẹni tí Pasuma tó lè wo èyí tó wò kọjá Tai Currency ní eléyìí tó jẹ́ pé kí Pasuma kó máa gbé oríyìn àti òṣè dáadáa fún Tai Currency ní gbogbo ìgbà tí wọ́n bá lọ sí ìlú Ìbàdàn. gbogbo àwa tí a wá jẹ́ olólùfẹ́ fújì ẹ jọ̀ọ́ lẹ́yìn àforíjì tí Tai Currency tó tọrọ yìí mo ò lérò pé ó yẹ kó tún kù síbì kan nítorí kò sí bí a ṣe fẹ́ ṣe láyé tá ò ní máa jà. tá a bá wá ń jà ó ti di dandan ká máa parí ẹ̀. Tai Currency àti Paso gbogbo bí Paso àti Tai Currency bí wọ́n ṣe máa ń ṣe ó ní àbá lè sọ wípé ó ń bí àwọn ọlọ́tẹ̀ nínú tí wọ́n fi fẹ́ pọnmi ìjà sáàrin wọn. nígbà tí Tai Currency sọ pé òun ni Táyé Paso
Pasuma gbà á gẹ́gẹ́ bíi Táyé nígbà tí àwọn méjèèjì ṣe bíi tẹ̀gbọ́n-tàbúrò àti bíi Táyé Kẹ́hìndé lágbolé fújì. Táyé Pàsó ìdí rèé tí Pasuma tó fi mọ̀ wípé òun gan tún ní àwọn ògo kan tó ṣẹ́kù síbì kan nígbà tí gbogbo àwọn tí wọ́n ń kọrin bíi Pàsó ní gbogbo ìpínlẹ̀ àti ní ìlú Èkó tó jẹ́ wípé Táyé Currency ó dúró tán, bẹ́ẹ̀ sì ni kò kọjá ìgbésẹ̀ eléyìí tí Pasuma tó bá gbé o. Ṣùgbọ́n nígbà tó yá àwọn nǹkan kan wá ń ṣẹlẹ̀ nígbà tí àwọn olólùfẹ́ Táyé Kẹ́hìndé fújì yìí tó ti di wípé ó ti ń pín yẹlẹyẹlẹ. Èmi Arambara mo fẹ́ sọ̀rọ̀ yìí kí n fi pẹ̀tù sí gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ fújì nínú àti gbogbo àwa tá a nígbàgbọ́ nínú ẹbí ọ̀gá ńlá wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ Pasuma láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ tí oníkálukú tí wọ́n ti ń sọ tiwọn lórí Táyé Currency, akúkú mọ̀ pé Alhaji Wasiu Alabi Pasuma wọn ò sí ní Nàìjíríà, ìrìn àjò ló wà ní ilé tí wọ́n ti ń ṣiṣẹ́ ajé. Ṣùgbọ́n o gbogbo èèyàn o ni wọ́n ti ń tẹ́tí tí wọ́n ń rẹkẹ pé àwọn fẹ́ mọ ohun tí Pasuma fẹ́ sọ ní kété tó bá dé. Ẹ̀yin tèmi, ẹ̀yin ti Arambara, ẹ wá jẹ́ ká farabalẹ̀ o. Màá fẹ́ jẹ́ kí ẹ wá gbọ́ díẹ̀ nínú ohun tí Pasuma tó fi kí Táyé Currency dáadáa ní àsìkò ìgbà tí Táyé Currency tó dúró tán dáadáa nígbà náà. Pasuma ó náwó Táyé Currency sókè nìbàdàn nígbà tí ẹnikẹ́ni àbí onífújì kankan ní Ìbàdàn tí wọ́n lérò ẹ̀. Pasuma ohun gógó la bá máa pè ní mẹ̀sáyà fújì. Ó yá ẹ jẹ́ ká wá gbọ́ ohun tí Pasuma tó sọ nípa Táyé Currency ní ìgbà sẹ́yìn wá. Ó yá ẹ jẹ́ ká gbọ́. Pasuma o ẹ ti kó Táyé jẹ ẹjí mọ́ live cassette ẹjẹ́ àrígbọ́ láti Ìbàdàn tó fi wèkó káwọn tèkó lè dámọ̀ bá wọn sílẹ̀ bọ́ẹ̀kà méjì bọ́ ẹgbọ́n ìjì rẹ̀ mi Táyé yóò Currency òun ní Pasuma o tàbí jẹ African Fuji legend nígbà wọn sílẹ̀ bọ́ẹ̀kà tó ń jẹ́ kúnlẹ̀ o. Another Grand Prince of Fuji lọ́wọ́ sọ̀rọ̀ yìí Táyé là máa gbé fún un lẹ́hìn ògbè yóò débi sí ọmọ lágbọ́dé akọ́dé mi ṣoṣo àríyá bá sọ̀rọ̀ òjò sí èmi ẹ̀ sì bọ́ ìbò tọrọ lọ́wọ́ náà wá kéka bí a máa wá kórè London bàbá tí fàṣẹ sí wẹ́sẹ̀ bọ́yìn ọjọ́ tòní bí ìṣe sọ fún Táyé kó ti pọ̀ pàṣẹ lọ́jọ́ náà lẹ́tí Ìbàdàn kó tún fi tinú sájú bá ọmọ akọrin wọn London bó ọ̀la lọ wà á kọrin ní Germany bí tàlàbí o wà á kọrin ní Holland ṣeun. báwo ṣe àmàmà mo sáré Táyé lólu olórin Àkàndé ṣẹgbọ́ báwa sì ṣàdúrà fún Táyé Currency wa kan. Ajíbọ́lá lóyìnbó ẹ káàbọ̀ l'Amẹ́ríkà tó ṣe dé. Adúpẹ́ lọ́dọ̀ wọn bàbá sí o. Bí bá a sì ṣe dé rí, wọ́n ti ṣàdúrà fún Táyé. Wọ́n ní Táyé olórin. Ìwà kọrin d'Amẹ́ríkà, wà kọrin délùú lọ. Èmi ní Táyé lòlú, èmi ní Currency o. Èmi ní Táyé Pàsó, ẹ̀kọ́ ọdọ́ olóye kan. Ojoojúmọ́, ọmọ ní Jámánì, wọ́n máa ń ṣe níbẹ̀, ọmọ ń ṣe pààrọ̀, Àlàbí olórí wẹ́sẹ̀ o. Má ṣe mọ́mọ́ ká o Àlàbí wẹ́sì bọ́ yìí o tó bá lọ ṣe mọ́ máa sìn o ọmọ olóògbé àdòdé tó bá lọ ṣe mọ́ máa sìn o ọmọ olóògbé ìyá àdòdé o. ó gbà ẹni tó gbọ́n láàkẹ́ ẹni tí ó gbọ́ jí wọlé ẹni tó gbọ́n láàkẹ́ ẹni tí ó gbọ́ ẹni tó gbọ́n láàkẹ́ ẹni tí ó gbọ́ èèyàn tó bá gbọ́n ló máa kẹ́ni tí ó gbọ́ jí wá gbogbo ẹni tó bá gbọ́n láàkẹ́ ẹni tí ó gbọ́ jí wá gbogbo ẹni tó bá gbọ́n láàkẹ́ ẹni tí ó gbọ́ ẹni tó bá gbọ́n láàkẹ́ ẹni tí ó gbọ́. máa sí ẹ ṣe ọdúnpẹ́ ṣẹ́wọ̀n páwọn olóyè ní Alábí Pàsó àyíbọ̀ Pàsó ráìdọ̀ àsìkò rẹ̀rí Pàsó ráìdọ̀ àsìkò rẹ̀rí.
ìdọ̀sẹ̀ tí kí má sọ̀rọ̀ jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n kan tí kan mọ̀ pé tó bá tẹ̀lé pàṣẹ wá ṣe kí ni wá ní tó bá tẹ̀lé pàṣẹ wá ṣe ní ìgbésẹ̀ nǹkan méjì bẹ́ẹ̀ rẹ̀ tó bá tẹ̀lé pàṣẹ tó bá ti ṣe nọ́mà wá ṣe kí ni wá ṣe ní. ní àtẹ́wọ́ dáadáa ẹ̀yin tí ẹ̀sìn lókun lè pàtẹ́wọ́ fún pẹ́sidẹ́ntì yín PFC náà dáa àṣebálẹ̀ wàrẹ́gbẹ́ tó máa bá wà tá ajẹ́gbẹ́ tó dúró dédé ajẹ́gbẹ́ tó dúró kiri ajẹ́gbẹ́ tí ó ní dọ̀tí ó ààrẹ fún ẹgbẹ́ Pasuma Fans Club Lukman Aimasiku àtàwọn gómìnà tó ráàyè wá toró bọ́ sọ́jọ́ ọ̀sẹ́. olórí ẹgbẹ́ ọ̀gá ńlá olórí ẹgbẹ́. ẹgbẹ́ mi náà ti pàṣẹ jẹ́ ó gbọ́dọ̀ pé kò sí táì láti sọ̀rọ̀ Pasuma. Pasuma jẹ́ ẹni tí ó máa ń sọ́pọ̀tì ènìyàn tí o bá tẹ̀lé pàṣẹ ìwà aṣojú yìí ṣá ìdọ̀sẹ̀ tí kí má sọ̀rọ̀ jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n kan tí kan mọ̀ pé tó bá tẹ̀lé pàṣẹ wá ṣe kí ni wá ní tó bá tẹ̀lé pàṣẹ wà á ṣe ní ìgbésẹ̀ nǹkan méjì bẹ́ẹ̀ rẹ̀ tó bá tẹ̀lé pàṣẹ tó bá ti ṣe nọ́mà wá ṣe kí ni wà á ṣe ní.